ó bú mi ilẹ̀kùn ọkàn mi lábùkù ilẹ̀kùn ṣùgbọ́n ó ti gbàgbé pé ẹni tí ọ̀yẹ́ wo ni lójú àìrú àbùkù sọ́dọ̀ rẹ̀ torí tá a bá wù ú sí yọ wọ nílẹ̀ gbogbo ọ̀rọ̀ tó sọ ni mo gbọ́ àyín ló sì gbọ́ nípa rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàgbé ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta kan tí mo ti ń sọ wípé n ó fún ẹ má bínú so like I said ẹ̀yin náà mọ̀ pé bí ọba nídìí obìnrin ìjẹ́kúmólú ọkọ́là ọwálà l'Amẹ́ríkà ló pè mí níjà àti gbogbo àwọn bá àrékèrèkè tí wọ́n ń dá láti mú àgọ́ ọ̀já láti mú wọn bọ abẹ́ bí kàbá jọ ìkàkọ́ ni ó da lọ́kàn wọn máa ń fọkàn sí pé àwọn làwọn gbọ́n jù àwọn làwọn mọ̀ ṣe jù àwọn làwọn ní làákàyè jù especially ọ̀gbẹ́ni Mọ̀rúyè. Now ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kò sí ẹ̀dá tí kò ní àṣírí ọ̀rọ̀ wá dàbí ẹni tí ń dẹ òkété ni ọba lókè ní máa ń dẹ ìdí wọn ìpàkọ́ onípàkọ́ làárí ẹni ẹlẹ́ni ní rí tẹni kò sẹ́ni tí òkú síbì kan lánìí tán kan kì í níwò ẹ̀sìn ṣùgbọ́n ètò tí mo fẹ́ ṣe lónìí ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe lónìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí kì í ṣe ti bínú kì í ṣe ti lára kì í ṣe ti jà kì í ṣe táwọ̀ sẹ̀ríà ni because mo gbọ́ngbà tí Mọ̀rúfù sọ wípé òun ó fáwọn èèyàn kan lówó àwọn tó ń bá wá fún lówó òun wọ́n sọ pé kí wọ́n bóun wádìí mi dáadáa so tán bá wá wádìí mi ilé mi ọmọ ní tí wọ́n fẹ́ fìdí ara wọn ṣe that is òun fẹ́ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ kí wọ́n mọ irú èèyàn tí mo jẹ́ so that wọ́n lè jábọ̀ fóun. Having said that òun ó ti gbàgbé pé wọ́n sọ̀rọ̀ sí lágbájá tàbí wọ́n ṣe báyìí fún lágbájá tó ń bá lágbájá wọ́n fẹ́ lù pa sọ́lọ́ ti pé ọ̀dà múná wọ́n sọ̀rọ̀ sí lágbájá sóò tí mo ń tọ́ fẹ́ bá lẹ́nu ẹ̀ ìtumọ̀ eléyìí ò ní pé ìtumọ̀ eléyìí ò ní pé èmi tó lóun fẹ́ pè lẹ́jọ́ ọ̀rọ̀ sọ́lọ́ ní kó dá mi mú ntòun ọ̀wá mọ̀ ní pé ẹ ń bá pe ṣoṣo dandan ni kó rí ṣoṣo because jẹ́jẹ́ mi ni mo ń lọ àṣírí Mọ̀rúfù ti wà lọ́wọ́ mi láti April láti February or March 2025 ṣùgbọ́n mo máa ń wò pé ọmọ èké ní í ṣe Mọ̀rúfù pé tá a bá sì fi ju ọmọ kékeré lọ àìfi hàn án bàbá fi hàn gbà míì àìfi lè lọ́wọ́ Mọ̀rúfù rò pé ó ń dàgbà Mọ̀rúfù ò dàgbà o ọmọ kékeré nítorí pé ọpọlọ tí ń bẹ lórí ẹ̀ ọpọlọ ọmọdé ni ṣé ẹ gbàgbé ó pàdé àgbà lọ́nà onídàáde dákun ẹ̀kọ́ mi lọ́gbọ̀n bó bá jẹ́ pàgọ́ ló bá dàgbà ńkọ́ ṣé bí n tí èèyàn bá ní ni yóò fi tọrẹ ọgbẹ́ ilé bele ò sí lórí Mọ̀rúfù because tẹ bá wà àwọn nǹkan tó ń ṣe oríṣiríṣi àwọn nǹkan tó ń sọ pẹ̀lú ta lọ́lọ́run pẹ̀lú oríṣiríṣi àwọn èèyàn
tí wọ́n jọ ní gbólóhùn asọ̀ tàbí tí wọ́n jọ kọlura wọn kò dẹ̀ sí tó gbogbo agbóra wa torí gbogbo tó dé bá Ọ̀yọ́ lónìí ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe wọlé yẹn bá mi share program yẹn mi ní wáńtì gbogbo tó dé bá Ọ̀yọ́ lónìí mo fọlọ́ ń búra Mọ̀rúfù lọ dálẹ̀ Mọ̀rúfù lọ fàjọgọ̀dì sí Ọ̀yọ́ lọ́rùn ilé ni kúwọ̀ ẹran Àjàyí àyànmọ́ pin ẹran Olúgbòde olórí burúkú àtòkù wá balẹ̀jọ́ ọmọ ìrankíran Mọ̀rúfù béèrè lọ́wọ́ mi lónìí n ó dẹ̀ jẹ́wọ́ fún bí mo ṣe jẹ́ bí ọba tó ṣọ́ra n ó tó fún ní second part so kí má bàa dàbí alájàgbùlà gbogbo ọ̀rọ̀ tí Mọ̀rúfù sọ màá play ẹ̀ fún kó lè bá wọ̀n record torí ọjọ́ iwájú now òun ní òun wádìí òun pé $100 ló máa ná òun God bless you Mr. Olúfúnṣọ́ pẹ̀lú sticker tẹ́ fi kí mi káàbọ̀ òun $100 ló máa ná òun òye yé mi pé ńgbà tí n bá sọ̀rọ̀ mi délẹ̀ Mọ̀rúfù ọ̀nà $1,000 yọ̀ọ̀nà $2,000 yọ̀ọ̀nà $3,000 láti wádìí mi torí pé tí o rò pé mo mọ̀ òní ni yóò gbọ́ níbi tí o rò pé mo mọ̀ ń dé òní ni yóò mọ̀ Mọ̀rúfù ẹ̀yin tẹ́ bá mọ bá ṣe ń tàgì yẹn bá mi tàgì ẹ̀ Ọ̀wàlà l'Amẹ́ríkà tí mo máa ń pọ́n lépè ní ọ̀rẹ́ mi Ọ̀wàlà l'Amẹ́ríkà èmi ò ń bọ́ pònú bíi tiẹ̀ sọ̀rẹ́ làákàyè ò bá tọ̀dọ̀ mi mu òkúrú ní làákàyè ọ̀lọ́pọlọ rárá gbogbo ń tọ́ ń fà yìí ẹkún ọ̀la ti ẹni ẹ̀dùn ọkàn àwọn ọmọ rẹ ló máa jẹ́ lọ́la torí pé ẹni tí ò lè jà kì í fẹ́ràn ó lè jà òun fẹ́ràn ó tí ì lè dáta lọ́lọ́ mú ó tó wá kọ lèmi ta lànà bì ọmọ wípé kí ṣubú rẹ lè ba àyà kankan ni lóòótọ́ Gàmbàrí ni ọmọ kàó gán ní ẹ níran ọ̀rọ̀ kìí sí dòyìn bẹ́ẹ̀ bá tọrọ bára débì kan bí wọ́n bá fi gbígbá yín lẹ́nu ẹ máa lọ náà ni bí wọ́n bá sáré lé ẹ máa lọ náà ni ṣùgbọ́n ara yín ò ní nǹkan kan jù pé kẹ́ ẹ tọrọ bára lọ àkọ́kọ́ nìyẹn ẹ tó wá níran anùmọ́dárò ní síbi oníke ọ̀gbẹ́ni Mọ̀rúyè gbogbo ọ̀rọ̀ tó sọ ń pa mi pátápátá ni mo máa fèsì o torí pé màmá sọ̀rọ̀ kan pé kúsí ọ̀pájá ni fá ń mú nígbà tí wọ́n ní kọ́ lọ rí mẹ́kùn wá láàyè kó wá fi borí what do I mean by that anybody tó bá ní lọ́kàn pé òun fẹ́ bá mi jà àkọ́kọ́ ni pé Ọlọ́run ọba nírú wọn fẹ́ bájà torí èmi ò kì í jìjẹ ìtanú bíi tiwọn ìjà mi máa ń ní reason ẹlẹ́ẹ̀kejì tí mo fi sọ̀rọ̀ bájà ni wípé ọ̀rọ̀ kì í dùn mí mi ò ní àṣírí ìkọ̀kọ̀ tí mi ò nílé elaborate fún ẹ tó jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ rẹ̀ mi ní bọ̀ parí ẹ̀ torí pé n ò ṣiṣẹ́ láabi rí unlike ìwọ tó ti lọ sẹ́wọ̀n rí ní Nàìjíríà kó tó lọ sí Amẹ́ríkà gbogbo tó rò pé mo mọ̀ ò máa jẹ́ kó yí ọ lónìí pé ẹgbẹ́ ẹni là á gúnyán wùrà fún ẹgbẹ́ ẹni là á gúnyán wùrà pè Mọ̀rúfù gbogbo èèyàn kọ́ là á pè lẹ́jọ́ gbogbo èèyàn kọ́ là á ta láyà so with that ilé ilé jẹ́ bẹ̀rẹ̀ ìjà mi àti ẹ ó sì lè jẹ́ one shot now jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa pé òun wádìí mi ó fẹ́ wádìí mi jẹ́ ń sọ díẹ̀ fún ọ nípa ilé wa ká lọ wá síbi ayẹyẹ ọjọ́ ìbí mi ni ó ti rí níbi prógráàmù tá a tẹ̀ lọ́jọ́ náà bí mo ṣe lò gbésí ayé mi àwọn tó bá dẹ̀ ń tẹ̀lé mi lórí social media God bless you sir please like and share
like and share, like, love, share. Ìdí tí mi ò fi lọ lórí Facebook ni pé ó ń halẹ̀ pé $100 ló máa ná òun á bíríǹgì péjì baba ńlá kú babo òun wálẹ̀. Eléyìí ó dẹ̀ rọrùn láti ṣe lórí Facebook, ìyẹn lọ́jọ́ ìyìn Facebook nù lónìí torí mo mọ̀ pé mo fẹ́ jà gan. So like I said, ọ̀pọ̀lọpọ̀ ìtàn ìgbésí ayé mi ni mo ti sọ sẹ́yìn. Bọ́ọ̀ bá wá gbọ́ pé kékeré mo ti ń bá yé wọ̀ jàkadì, ìyẹn ló prepare mi ní ìsìn tí nǹkan kò fi dùn mí lójúmọ́, tí ọ̀rọ̀ rí ò fi dùn mí, tí ọ̀rọ̀ rí ò fi lè dùn mí, tó jẹ́ pé tó bá wá dì mí lọ, tó bá wá dì mí bọ̀, ní tí wọ́n sọ fún ọ ni pé ọmọ olùṣọ́ àgùntàn ni wọn èyí fàjàgbọ́n lé wọn. Èmi nìkan ni mo fẹ́ jọ máa lè nínú ilé wa. I've said it before. Gbogbo àwọn tó jẹ́ gbọ́n mi àtàwọn tó jábúrò mi díẹ̀, pastor, evangelist, apostle, prophet ni gbogbo wọn pátápátá kò ṣẹ́kù kankan. Bá a ṣe pọ̀ tó nínú ilé wa kọ́ ló ń já máa pọ̀ sí. So èmi nìkan ni mo dá fún gidigbe. Ká ní ọjọ́ wọn ni, ká ní ọjọ́ bàbá wa ni. Bàbá fẹ́ mọ sọ pé bóyá wọ́n gbóyìn mi wá láti ibì kan ni, pé mo dá yàtọ̀ láàrin wọn. Tí n bá dẹ̀ sọ fún wọn pé ṣé ọjọ́ máa lè láàrin wa láwọn mọ̀, àwọn máa ń fàdúrà ràn mí lọ́wọ́ ni. Torí pé ọ̀tọ̀ lórí ni mí. And let me tell you this, Ọ̀gbẹ́ni Mọ̀rúfù nínú ilé wa èmi ni mo ka the least ìwé tó jẹ́ pé NC ni mo lọ. Àwọn tó kù graduate lọ́pọ̀ jù nínú ilé wa. Mọ̀rúfù, let me have this. Ní òrùbọ́ yóò ti pàdé àwọn alágídí kan rí. Wọ́n mọ̀ mí lónìí. Àwọn alágídí kan ń bẹ tó jẹ́ pé bó ti wù kán kéré sí ọ tó, bó o bá ń lù wọ́n, wọ́n tún máa torí bọ̀ lábẹ́ báyìí, ó lù mí pa lónìí, ó lù mí pa lónìí. Wọ́n máa tẹ̀lé ọ káàkiri, wọ́n máa nà wọ́n tún máa so mọ́ ọ lásọ. Inú wọn ni mo wà sórí pọ̀ dáràn. So ọ̀kan nínú àwọn alágídí tó ọ̀bá pàdé rí ńlọ bá pàdé yìí, torí pé mi pẹ̀lú ẹ̀ ọjọ́ náà tán bí owó ni. Kí má tí sọ̀rọ̀ jìnnà, ẹ̀já gbọ́rọ̀ tí Mọ̀rúfù sọ kí n tó wá mú pọ́ìntì tọ̀dọ̀ mi jáde, kí n tó wá jẹ́wọ́ ẹni tí Mọ̀rúfù jẹ́ fún yín. Ibi Sùúrùlérè ló gbé. Ṣé Sùúrùlérè kọ́ ló gbé ni? Mọ̀ wọ̀rí mọ̀ ń bọ̀, ẹ jẹ́ kọ́kọ́ play tí mo fẹ́ play. Ìwọ ọmọ bàbá ìmáàmù tó jẹ́ pé mọ́tò lọ pa bábẹ́, mò ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ o. Ọgbọ́n lọ́gà lónìí. Àmọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ jẹ́ ká wake up. Kò sí nǹkan tó ń jẹ́ àgọ́, kò sí nǹkan tó ń jẹ́ Ọ̀yọ́, Ọ̀yọ́ lọ̀yọ́ ń jẹ́ ìkọ̀kọ̀. Ọ̀yọ́ kì í ṣe Ọ̀yọ́ lọ̀yọ́ ń jẹ́ o. Ọ̀yọ́ kọ́ lọ̀yọ́ ń jẹ́ o. Láyé àtijọ́ lẹ mọ́ sọ pé Ọ̀yọ́ lọ̀yọ́ ń jẹ́. Àgọ́ Ọ̀já yàtọ̀, Ọ̀yọ́ yàtọ̀. Àgọ́ Ọ̀já kì í ṣe Ọ̀yọ́. Àgọ́ Ọ̀já ní ìlú ọ̀tọ̀ ni, Ọ̀yọ́ ìlú ọ̀tọ̀ ni. Ìwọ lọ dá gbogbo kele ilẹ̀ á ti pín. Because lọ́kẹ́ obìnrin pé àwa la ń gbé wàhálà sínú Ọ̀yọ́. No, ẹ̀yin fúnra lára yín lẹ ń gbìn, ọ̀nà tẹ́ fi ń gbìn pọ̀. Ṣé ẹ mọ iye ọ̀nà táwọn Ọ̀yọ́ fi ń gbìn wàhálà síra wọn? Tí ń dá wàhálà lẹ̀ láàrin wọn. Lórí ọ̀rọ̀ chief imam tán jẹ, wàhálà ń bẹ láàrin wọn lórí ẹ̀. Ẹni táwọn kan fẹ́ nǹkan ní kábíyèsí mú, àwọn kan gbowó ẹ̀yìn torí pé wọ́n fẹ́ jẹ chief imam. Wọ́n gbé 50 million fún ẹ́, wọ́n wá gbé fún láti Ìlọrin. Ẹ sì tẹ́wọ́ gbà á. Ń bẹ́ gbọ́ngbà tí máàlù kan sọ̀rọ̀, àfáà kan sọ̀rọ̀ ń dé òní tó ń sọ wípé a máa ṣe pé wọn ọ̀gbẹ́, a máa ṣe pé ẹ̀gbówó wá bá wa náà ni. Ṣé bá àgbá ni. So oríṣiríṣi nǹkan ní dá wàhálà lẹ̀ láàrin yín tí ò kan àwa. N tí mo fi ń bí ọ nítorí tèmi ni pé knockout lèmi ń jù. Èmi dàbí Amẹ́ríkà àti Israel tó jẹ́ wípé tán bá ti ju àdó báyìí tágẹ́ẹ̀tì ni, ibi tán bá tágẹ́ẹ̀tì náà ni ó lọ. Ọ̀daràn okodongo. Náà ni gbogbo wa àtàgọ́ Ọ̀já o àtọ̀yọ́ ìkọ̀kan náà ni wọ́n. Ẹ ṣe nǹkan kan náà. Kí ló dé tẹ wọ́n fáwọn olórí burúkú láyè? Èmi ní báwo. Ẹ ti àwọn sùnmọ̀ mi ẹ ti fún wọn láyè. Wọ́n wá ríbi wọnú ìtàn. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ tún lọ ń sanwó fáwọn awí kọ̀ọ̀kan.
tẹ́ ẹ fún àwọn awíkoko àwọn. Can you imagine? Ó tún láwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n tún fún mi lówó. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ tó lọ ń sanwó fáwọn awíkóńkó. Àwọn awíkóńkó. Àdàbí bó bá jẹ́ pé nìkan látọ̀yọ́ fún mi lówó àbẹ́ nìkan fún mi lówó kí n máa sọ̀rọ̀ ń pọ̀ Ọ̀yọ́. Ìyànjẹ tẹ́ ẹ̀yin àgọ́ ọ̀já jẹ. Ntọ́ yẹ kẹ́ ẹ sí kẹ́ ẹ gboríyìn. Adé tọ́ yẹ kẹ́ ẹ gbélé wọn lórí kẹ́ ẹ gboríyìn. Ilẹ̀ ẹ̀sìn tẹ́ fi ń kàbùkù káàkiri ayé ti dáràn. Okùn dúdú tẹ́ fún wọn ní clue láti máa bú lu ẹni yín. Wọ́n fún wa ní clue. Káná fún wa ní fake clue. Kò ní dùn ọ́ torí pé ọmọ ṣùgbọ́n bíi tá a ti ń hì tí ó ń bà ẹ́ níbi tọ́ da. Àmì torí kí lè fẹ́ filẹ̀ fún ọmọ yín tẹ́ ẹ bá kú ẹ̀ lè ju sáyé gbogbo wa tá a sọ̀rọ̀ yìí. In another 50-100 years á ti lọ ṣùgbọ́n tó bá ti ẹ̀dọ̀la ló máa mọ̀ kò ṣọ́ọ̀kì. Ṣùgbọ́n rọ ìtàn 200 years ago 300 years ago ńlẹ̀ kan yín mọ̀ àní ẹ má sọ̀rọ̀ nípa empire mọ́ ẹ lórí ọ̀rọ̀ empire lè fẹ́ kú sí ọwọ́ à ń sọ pé 50 years 100 years á ti lọ ó sátẹ̀ ìpẹ́ every one of us ó ti lọ́ngbà náà ṣùgbọ́n tá à ń ṣe ilẹ̀ yìí wọ́n mọ̀ bá ń gbà tán bá dé. péyàn kan máa da lélẹ̀ ni kí ló wá dé bàbá mi alága ọjà. kò í ṣe bàbá ẹ wá bàbá tiẹ̀ síwájú mọ́tò lọ́pàá bàbá ẹ kírun tó fẹ́ cross títì mọ́tò clear ẹ̀ wá bàbá ẹ wájú. ẹ lọ bá aláàfin ẹ lọ bá alága ọjà bí ṣe máa sọ nìyẹn mo máa láwọn òpó nítorí máa ní ẹ ṣe máa ní kó lọ bá ó jù lọ aláàfin jẹ́ o. aláàfin yìí ò ní dìde kò ní move and niche wọ́n lágídí pọ̀ ó ní kan àrán kò ní lọ. bàbá alága ọjà mi ègéèsì wọn láyé ègéèsì ẹ sọ nínú last video mi tí mo ṣe ibi tẹ́mi ti ní problem ni pé wọ́n ẹ̀tọ́ ṣe ń fi Ọ̀yọ́ Mèsì ládé. kí lọ́kàn pẹ̀lú problem tiẹ̀ ń bá wọn ló fẹ́ ń gba ìṣèpá ní kí bàbá ẹ wá dádé nínú wọn. ni mo ti ní problem gbogbo yòókù onídòdẹ alága ọjà oníkìní kan oníkìní kó gbogbo wọn ní láì láti gbadé. sọ wá sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ńgbà tó bẹ̀rẹ̀ ó ẹsẹ̀ wá ń padà ní ìsìn pé wọ́n ní right láti gbadé báwo ọba kíwèrè bọ́lẹ̀ ṣe ẹ ní lọ́kàn pé ó yẹ kán gbadé ṣe ẹrù kọ́ yẹ kán gbadé ṣe bẹ́ẹ̀ sọ pé kí Ṣèyí Mákindé ó mọ̀ dá wàhálà lẹ̀ lọ́yọ̀ọ́ ni Ṣèyí Mákindé mọ̀ dá wàhálà lẹ̀ lọ́yọ̀ọ́ o mọ̀ dá àwọn èèyàn kankan ládé o ìkan náà ní gbogbo Ọ̀yọ́ o ó wá sọ pé wọ́n ní right láti dádé ní ìsìn o ò tí ì mọ mẹ̀mẹ̀. láti jẹ́ pé káà náà move on bí gbogbo àwọn ìlú yòókù ṣe move on. ṣebí ẹ̀yẹ lẹ́ẹ̀ fífẹ́ ṣe. mo bá sísá mi sọ ibi tẹ́mi ti ní problem ni àwọn Ọ̀yọ́ Mèsì because mi ò tí ì gẹ́ẹ̀tì kínní yẹn pé wáyé tí Ọ̀yọ́ Mèsì ṣe máa gba dé tí wọ́n tún máa fi lóòótọ́ àmì ti rí àwọn ọba kan nípa wo ló yẹ fi adé dọ̀bálẹ̀ bọ̀bọ̀ nínú ìṣàdálẹ̀ Ọ̀yọ́ ẹni tó bá dé adé sórí kò yẹ kó dọ̀bálẹ̀ faládé ẹgbẹ́ ibi tí mo ti ní problem yẹn tó bá yẹ mo lẹ́ni tó lè aesthetic ọ̀rọ̀ yẹn tó lè mọ báyìí máa gbé kò bá dáa ẹjọ́ torí ọlọ́yin bàbá yìí búrẹ́ nǹkan ló sì fún. sọ̀rọ̀ àti bàbá mi Akéwùgbà Góòdù àti bàbá mi Igi Ogun àtàláàfin. kó o pe bàbá rẹ Akéwùgbà Pàǹdà kọ́ mọ́ gba góòdù mọ́ kọ́ jẹ́ pé Pàǹdà ní ń gbà kò sẹ́yìn tẹ́nì kankan lè dá sí fẹ́nì kankan. àtàlágọ́ ọjà ẹ má jẹ́ kán rán ẹ má jẹ́ kí ìjọba wọnú àárín yín. wọ́n ti wọ́ ọ̀rẹ́ jù. àdẹ̀lẹ̀ bájọba jàkà wíìn ni wọ́n máa ń sọ èmi náà mọ́. Mọ̀rúfù ìwọ tó ní kò sí nǹkan tí Ṣèyí Mákindé máa ṣe fáláàfin tó ní kò lè ṣe nádà ìwọ náà lọ́wọ́ ń sọ wípé ẹ̀ lè bájọba jàkẹ́ wíìnì wọ́n ti máa ń sọ ìwọ náà dẹ̀ bá bẹ́ẹ̀ ìwọ náà dẹ̀ bá bẹ́ẹ̀ ẹ máa wíìnì Ṣèyí Mákindé lélẹ̀ o Ṣèyí Mákindé ò lè dá ẹ mú kò sí nǹkan tó fẹ́ ṣe fún yín. kò sẹ́ni tó lè bájọba jàkó wíìnì o tá a bá ń tan ara jẹ ní. èmi ò dẹ̀ gbàdúrà kí Ṣèyí Mákindé ṣe nǹkan burúkú nílùú Ọ̀yọ́. torí tí Ṣèyí Mákindé bá tà láti ṣe nǹkan burúkú nílùú Ọ̀yọ́ ó máa wà nù tán. tó bá wà ní òtàǹgọ́ ó wà ní òtàǹgọ́. ewu hospital jankan-jankan tí wọ́n ti ń pò nílùú Ọ̀yọ́ látijọ́ yìí hospital náà wọ́n ti sáìnì wọ́n ti gbówó ẹ̀ lẹ̀. àwa náà ní ìkọ̀kọ̀ tá a máa mú dání pa jẹ ní ayé Ṣèyí Mákindé torí àìlára gangan ìlera ó ní oògùn tó dáa jù kára má dá èèyàn bọ́ bẹ́ẹ̀ kò rí ìwòsàn lójú ẹsẹ̀ the best nìyẹn. bàbá mi kábíyèsí Aláàfin mo mọ iye kọ̀ńténà tí kábíyèsí fi kó equipment wa láti lo ìbò stíẹ̀ táwọn kan tó ń bu Aláàfin ni. equipment tí mo kó wá. ilẹ̀ parí gbogbo ọ̀rọ̀ yìí ẹ pe alága ọjà sí àkíyèsí kẹjẹ kán mọ̀ pé ọmọ bàbá ni wọ́n according to history àti story history tá à ń gbọ́ wọ́n ní ọ̀rẹ́ àti ọ̀rẹ́
ó ní Aláàfin àti alága ọjà. ńgbà tán wá jọ̀rẹ́ àtọ̀rẹ́ só túmọ̀ sí pé kálága ọjọ́ máa ṣerú fọ̀rẹ́ ẹ̀ ni kásọpọ̀ rẹ̀ tiẹ̀ ni wọ́n só túmọ̀ sí pé kọ́ máa ṣerú wọn ámbọ̀sibọ́sì wọn yìí sọ̀rẹ́ ká sì tó pè wọ́n lọ́rẹ́ sòfà tí Àtìbá ti dé tán ti gbà láàyè tán ti jẹ́ kó sẹ́tù ó ti túmọ̀ sí pé wọ́n ti dọ̀rẹ́ náà. ẹ dákun torí Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ọláìwọlá sọ tí bọ́dà mi Ọláìwọlá sọ Moruf ṣé ọmọ tó wà ní ìsàlẹ̀ Ọ̀yọ́ tó ń fẹ́ ọmọ òkè ọjà àgbọ̀mọ tó ń fẹ́ ọmọ òkè ọjà tó ń fẹ́ sàlẹ̀ Ọ̀yọ́ sá máa dá padà ní ẹ̀yọ́ ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ wà lórí ibi ẹ comment with respect ẹ má sọ pé yàn kan ẹ má tún máa takò ọmọ Ọ̀yọ́ ẹgbẹ́ yín. ọ̀nà àwọn yẹn ń sòótọ́ ọ̀rọ̀ fún pé gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ìwọ lọ dálẹ̀ ìlú gbé kán mọ̀tò máa takò ọmọ ẹ má sọ pé nìkan ẹ mọ̀tò máa takò ọmọ ara yín ńgbà tó ṣe ń tí ọ̀dà everybody máa sọ fún ọ bó ṣe ń tí ọ̀dà náà. kí ló dé tí ọ̀tẹ̀ fẹ́ pa wá kú nílùú Ọ̀yọ́ yẹn náà gbogbo ẹnu ni mo fi sọ ọ̀tẹ̀ ti pọ̀ jù rìkíṣí mo mú rántí gbàtà kéré èmi àti tùlá máa ní èmi àti tùlá Ògúnràṣídì tá ń jáde ìsàlẹ̀ Ọ̀yọ́ sí òkè ọjà sí ìyẹn lọ́dún fẹ́ kó ṣẹlẹ̀ ẹ mọ iye ọdún tí mo sọ yìí I was just 15 years 14 years tá a kéré tá a jíjà luvas tá a ti mọ̀ ṣé irú ẹ̀ tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ ń sìn tí gbogbo wa ti gbọ́n ẹ lọ́ bá fọ́gùn ṣe tó máa dúró lè dúnú wa ni ẹ jọ́ torí Ọlọ́run kábíyèsí gbogbo tíjọba bá fẹ́ ẹ jẹ́ àṣẹ fún wọn. láago mélòó. bẹ́ẹ̀ ni mi ò yọ ọ̀rọ̀ yìí sọ torí mi ò fẹ́ kẹ́nì kankan kó da yẹ̀pẹ̀ sí gàrí wa lọ́yọ̀ọ́. wọ́n tún padà invite kábíyèsí yín sí program Ramadan tó wáyé lọ́yọ̀ọ́ according to tí mo gbọ́ o bóyá wọ́n ní bàbá Ládọjà pé Aláàfin pé program tá a fẹ́ ṣe o kẹ́ ẹ wá o ká mọ̀ bára wa jà o nǹkan o Aláàfin ló ń wọ̀ wá ńgbà tí ó dijọ́ program gómìnà náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ everybody lórí o gómìnà náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o wọ́n fẹ́ parí program náà bá ra wọn kúdékú kan làwọn wá látọ̀yọ́ wá sojú Aláàfin ó yẹ ká kọ́kọ́ lù wọ́n bíi bàrà kàn wọ́n kó dáadáa bọ́n ṣe máa ń rán oníṣẹ́ ẹ̀rọ ní àwọn tí ò ní túmọ̀ ní ọba tí wọ́n máa ń gbé dìde gbogbo ìlú pátápátá tó bá fẹ́ ránṣẹ́ sí ọba míì ìjòyè tó bá ṣe pàtàkì ni wọ́n gbé dìde ọ̀rẹ́ sálọ jókòó kalẹ̀ bí kan bẹ̀ fún. bọ̀bẹ́ mi ṣe ń wo yìí sìn wọ́n ti rí ọ̀nà tó máa fi da yẹ̀pẹ̀ sí gàrí wa lọ́yọ̀ọ́ tí kí ọ̀bá rẹ̀ take nǹkan máa bàjẹ́ àwọn tó máa gbéra wọn ní ààrẹ ti pariwo jáde nítorí pé mi ò fẹ́ kílù bàbá mi bàjẹ́ ẹ lè bàálù bàbá yín jẹ́ Awíkókó lọ gbèjà ọgbà ìlú ẹ tó wà nínú ẹ̀wọ̀n l'Amẹ́ríkà. now mistake tó ṣe kò mọ̀ pé kò sọ̀rọ̀ tó fi mí lẹ́nu láti ṣe ó ní Awíkókó sẹ́mi nìkan ni mò ń sọ̀rọ̀ that is number one wá ìtọ́jẹ́ mi nìkan ní dárúkọ I don't know but mo mọ̀ pé òye máa yé ẹ̀yin tẹ́ jù wá lọ èyí tẹ́ gbọ́n jù wá lọ tẹ́ lóye jù wá lọ ó ní Awíkókó lọ sọ̀rọ̀ ọba ìlú rẹ tó wà lẹ́wọ̀n mistake tó ṣe lélẹ́yìí ìlú tó ń gbé ìlú mi ṣe ìlú mi ọmọ Ọ̀yọ́ ni mí ṣé tiẹ̀ ò ti ta báyìí original ọmọ Ọ̀yọ́ ni mí mo ti sọ tẹ́lẹ̀ pé generation mi kẹta ló wà ní Ìpètùmọdù àwọn Ìpètùmọdù ti nílùú wọn tẹ́lẹ̀ ogun tá a jà ló lé wa wá síbẹ̀ làwa fi dúró síbẹ̀ kì í ṣe ìlú mi ẹni tó sì jọba rèé kì í ṣe bàbá mi ọ̀gbádùn mi kábíyèsí Apẹ̀tù àbẹ́ anybody tó bá wúlè mọ̀ ṣe fàájì lẹ́wọ̀n ọ̀gbádùn mi irọ́ ni òótọ́ ni tí kálukú bá jẹ ló máa yó ọ̀gbádùn mi Mọ̀rúfù ńgbà tí wọ́n náà ṣẹ̀wọ̀n kì í ṣe pé ó mú èèyàn kankan lọ́wọ́ arẹ́njí lẹ́sẹ̀ tó rí débẹ̀ níbi tó ti ń tẹ̀lé mọ́tò káàkiri tẹ́ ti ń bá wọn kó ká má dárúkọ iléeṣẹ́ tẹ́ bá iṣẹ́ ẹlẹ́rìndòdò tẹ́ ti ń bá wọn kó káàkiri níbi ká ẹ ti lọ ta half crate ọtí half crate ẹlẹ́rìndòdò ká ẹ kó fìfò ògò lásán padà lọ́wọ́ bá ìtàn ràn ọ́ lẹ́wọ̀n o ní Nàìjíríà ń bí o mọ̀ ń bọ̀ lórí ìtàn lé babẹ́ o lé yín o ìjà àjàkú akátá láàrin ìyá rẹ̀ àti ìyálé wọn sọ́ọ̀mọ̀ mọ̀ ń bọ̀ lórí eléyìí o so lórí ti Pétù àtàpétù tó sọ bàbá àwọn èèyàn kan ni it's not my father níbi tó ti ní problem ni pé ká ní dádì mi ní tó sọ fún ọ pé bá mi ni o kì í ṣèmi Àkàndọ̀rọ̀ Awíkókó mọ́ yàtọ̀ so ó ní mi ò sọ̀rọ̀ lórí ẹ̀ mo ti sọ̀rọ̀ lórí ẹ̀
ọba lòmùgọ̀ tí balẹ̀ ìyá ti ẹ̀jẹ̀ agilintí ni mo fẹ́ tó lè bàbá tó bí mi lọ́mọ ṣe whatever tó bá ṣẹlẹ̀ ń Pétúmodù ìwọ lè sọ̀rọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀mi ṣe sọ̀rọ̀ ń pa Ọ̀yọ́ tó bá nítàn Pétúmodù tàbí ó ní tó fẹ́ fi yìí ti Pétúmodù just be saying it o free ẹnìyàn kò stop ẹ ntọ́ bá ní against Pétúmodù tètè máa unleash ẹ̀ báyìí torí pé n tó ṣe ó máa jẹ́ kémi àtáàkì Ọ̀yọ́ sí ni àti Aláàfin yín pẹ̀lú nǹkan tó ṣe yìí kọ̀dẹ̀ sí àtáàkì kankan ju pé màá máa unleash story tí ò ní fẹ́ fọ yín ní tí mo máa ṣe nìyẹn sóòrí pé tiẹ̀ ti ta sóòrí pé o tún kó bá wọn sí. Are you getting me? So ikú tí ọ̀pájá ni fún ayé mú ọ̀rọ̀ Pétúmodù ọ̀kàn mi àfọmọ́ Pétú ni mí original ọmọ Ọ̀yọ́ ni mí orí pé tiẹ̀ ta so ẹnìkan wà lẹ́wọ̀n ẹnìkan ò sí lẹ́wọ̀n o kì í ṣe tó lè dùn èmi torí kì í ṣe bàbá tó bí mi nú tó bá dẹ̀ jẹ́ bàbá tó bí mi nú èmi náà sọ pé bá mi tẹ́ ẹ jẹ ló yẹ o so that is just the truth mo lè má lè bú bàbá mi ó sọ orípa àlà ó sàtàrí pé olú àkọyìn sí ìyẹn ni ò gbọdọ̀ pààyàn lẹ́rìn I may not be able to say much about my son or my father ọba yín tí ò sí lẹ́wọ̀n ikú asín ni ó bọ́ sáàrin ikú gbogbo ikú sáré káàkiri dídé tó dé náà ni gbogbo àárín lọ́balọ́ba dàrú àárín wọn gbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sọ́ba kan tí ń bá ọba ẹgbẹ́ ẹ jà kò sí aráàlú kan tí ń bára wọn jà ọba yín dé náà ni wàhálà dé ní ìjàgbọ́n dé yìí asíndé òórùn dé kò dẹ̀ déédéé ní wàhálà olórí burúkú yín tẹ́ kú ba náà lélẹ́yìí ẹ má bínú dàrí ẹ̀yin èèyàn mi. o sọ̀rọ̀ pẹ̀ Aláàfin ni o máa jókòó máa gẹ fìlà ẹni arúgbó ti kékeré yẹ you are just 50 years olórí burúkú ẹ. náà ó ní mo máa wá jókòó mo máa wá gẹ fìlà bí mo ṣe gẹ yìí ọkàn jẹ́ pé fìlà ilé ìní ọ̀gẹ́ra rẹ̀ abetí ajá ni mo like tó dàbí t'Aláàfin tó dàbí tọ̀wọ́ adé náà ó wá ní mo máa wá jókòó mo máa wá gẹ fìlà that is my own nature that is my own costume and so dúró lọ́rùn mi sí ò dúró lọ́rùn mi mo máa wá jókòó síwájú kámẹ́rà torí pé ojú mi bá kámẹ́rà dọ́gba ojú mi bá kámẹ́rà ṣọ̀rẹ́ àwọn èèyàn kan tó bá fẹ́ ṣe program pẹ̀lú kámẹ́rà wọn á jìnnà sí kámẹ́rà èmi máa ń súnmọ́ kámẹ́rà ni àyíkẹ́tì mi kò sí ẹ̀dá kan tó pé tán láyé yìí bí kálukú wa ṣe bára wa la ṣe manage ara wa now èébú kọ́ ni pé ẹni arúgbó ti kékeré yẹ ọlẹ́ni arúgbó ti kékeré yẹ ni mí fine ọgbọ́ Yorùbá ni wọ́n lẹ́jà gbígbẹ yìí ṣèdín bí mo ṣe máa darúgbó ni mo ṣe wà yìí irun àgbọ̀n mi ló ń fọ́ ọ lórí torí pọ́ white ẹ̀bùn ni níbi torí ẹ ti dàrú torí ẹ ò ti pé ọmọ páwọn kan ń fowó wa báyìí tán máa lọ tíǹtì ẹ kò tún ní white tó dọ̀dọ̀ mi torí pé my own is natural arúgbó ara wọn fi bí mi lóòótọ́ nígbà tí mo kọ́kọ́ nírun àgbọ̀n white kò kọ́kọ́ wù mí létà ló tó ẹ̀sẹ̀ wá ń dá mi lọ́rùn mo ẹ̀sẹ̀ wá ń láìkẹ́ lọ́jọ́ ìfilẹ̀ so tó bá jẹ́ ìyẹn ló fi rò wípé ẹni arúgbó ti kékeré yẹn ni mi fine mo láìkẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ìwú lọ́wọ́ ayẹ̀wọ̀ ń bẹ̀ ojú ẹ̀ ò bá kámẹ́rà sọ̀rẹ́ lọ́jọ́ kó kó ń gbọ̀n hánu ìlà pèrèpèrè níbẹ̀ lẹ́ẹ̀kẹ́ rẹ̀ o lè proud pẹ̀lú ìlà rẹ̀ lọ́jọ́ kó kọ́fà rẹ̀ pẹ̀lú irun ìwọ lọ bólẹ̀ tó bá fi tiẹ̀ tó bá ní jọ̀nà kí lọ bólẹ̀ tó tí ò bá ní hàn lójú ẹ̀ wípé ọmọ Fúlàní ọmọ Kàwú gan ni ọ́ Mọ̀rúfù lọ safe kó clean bí tọ̀dọ̀ mi yìí báṣìírí rẹ̀ ọ̀bá ní tú pé Fúlàní ni ọ́ ẹrúkẹrú abilala lẹ́nu ṣùgbọ́n torí pé gbogbo yín ti gbọ́ Yorùbá ẹ ti ń claim ọmọ Yorùbá lọ́jọ́ kẹ́ ẹ mọ̀ pé láyé lọ́mọ Ọ̀yọ́ ìwọ náà wá ń sọ̀tàn ìrìn tá à ń ṣeré ńgbà yẹn just 15 nísàlẹ̀ Ọ̀yọ́ igbádogóje níjó ìran yín dé Ọ̀yọ́ ìran yín mélòó ló gbé lọ́yọ̀ọ́ now olómi olórí burúkú ọmọ tó wọ gan lọ sán. pè mí lọ́rẹ̀ ẹ̀ kókó bọ̀lẹ̀ mi àti ẹ̀ ti tọ́ tó pè mí lọ́rẹ̀. ibi tí làákàyè tiẹ̀ ti kúrò nù tí n bá pè ọ́ lọ́rẹ̀ mi túmọ̀ sí pé a kì í ṣọ̀tá ṣùgbọ́n ní ìsìn tó ti sọ fún mi pé ọ̀tá rẹ ni mí mo rẹ́dí láti bọ́ ṣọ̀tá títí tó fi jáde láyé táàfì jọ dàgbà dògbó tí kálukú fèrè bí àgbáre oníbolè mi àti ẹ̀ ti jọ dọ́rẹ̀ẹ́
kì í ṣe ẹni tó yẹn bá jọ jẹ́ ọjọ́ orí kan náà ni wọ́n jọ máa ń ṣọ̀rẹ́ náà jọ máa ń jẹ́ ọ̀rẹ́ náà máa ń pera wọn lọ́rẹ̀ẹ́ ọ̀gbọ́n Yorùbá ní ẹni tí ń wá ẹgbẹ́ yọ dọ̀rùn wọ́n wá tó ní kò bọ́mọdé jẹ kò bá gbàjẹ́ wúríwúrí ni ó kú sí kò sẹ́dá tó lè bá age mate ẹ̀ nìkan ṣe lé ayé ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ tàgbàlagbà ò wá kiri ìgbè ohun àgbà bí ọmọdé kọ́ mọ́kọ̀ gbogbo ala ní tá a lè fi múra wa ìwọ nìkan lọ́ọ́ máa ń sọ̀rọ̀ nípa ọjọ́ orí torí pọ́ jọ́ lójú ọ̀fẹ́ dàgbà ju gbogbo ayé lọ ńlẹ́ o àbúrò mi túṣẹ́là orí ẹ ti dàrú kọ́kọ́rọ́ orí ẹ ti sọnù no matter your age tó bá ti mú ọ tó fi kọjá yẹ débì yìí ó ti dẹni ẹ̀sìn ó ti dẹni àbùkù àwa máa bá ń ṣe ń wọ̀ yẹn lẹ̀ tuurutu tẹ́yìn rẹ̀ ó fi bó àwọ̀ lẹ̀ dáadáa sọ gbọ́. ọdún mẹ́jọ ó lé ni mo gbà lọ́wọ́ ẹ. ọdún mẹ́jọ tó gbà lọ́wọ́ mi ń rèé fi gbowó báńkì tàbí kó o fi sọ̀rọ̀ rẹ di president tàbí kó o fi sọ̀rọ̀ rẹ di governor aláìní làákàyè ṣe bí ìwé wọn ní ọkà kó tó sọ pé ọkàwé mọ́ kó tó sọ pé ṣe kọ̀ǹdọ́tọ̀ lọ́mọ sí olórí burúkú ọmọ ìrankíran àtòkù wa balẹ̀ jẹ́ ìwọ ìbákàwé kó o tiẹ̀ ka díẹ̀ tìrú wákà ìgbésí ayé ìbánitúmọ̀ wọ́n ní ọkàwé oníkọ̀ǹdọ́ ló ṣe ọpẹ́lọpẹ́ visa lottery tó gbé ọ lọ sí Amẹ́ríkà ibo ti yé gbogbo ọmọ tó fẹ́ yé lẹ̀bí yedeyede àìká mọ́ fọ́lọ́mọ àmọ́ iye ọmọ tó bí obìnrin gbogbo wọn so kí wàá nílà lórí kí n kó mi kí ni ń bọ́ ọpọlọ rẹ wọ̀jà kí ló dé tó o máa ń nígbàgbọ́ wípé ìwọ nìkan ni ìwọ nìkan ló gbọ́dọ̀ jẹ́ ìwọ nìkan ló lè ṣe ìwọ nìkan ló lè sọ tí ẹnìkan náà gbọ́dọ̀ gbà orí ẹ dàrú ọjọ́ mọ for 58 years mọjọ́ mọ 50 years làákàyè ọ̀sọ́ fún ọ pé bracket jọ ni wá you call me name I call you name you call me you use air for me I use air for you orí ẹ ti burú dànù orí ẹ dàrú dànù 50 years wá kéré nú ayé ni golden jubilee wọ́n pè é golden jubilee ọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà ní ó pé 50 years kan tó ṣe gómìnà ọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà ní ó pé golden jubilee tán fi ṣe gómìnà former governor Kogi state Yaya Bello the same age jọ ni wá ìwọ lè sọ̀rọ̀ sí Yaya Bello bẹ́yẹn orí ẹ ti dàrú èmi àtàláàfin yín ọba òwò adé ẹgbẹ́jọ ni wá oṣù kan lọ́gbà lọ́wọ́ mi wọ́n bí ní July wọ́n bí mi ní August so what are you saying so that means o lè sọ̀rọ̀ fọ́wọ́ adé bẹ́ẹ̀ wípé ò kì í ṣẹgbẹ́ ò kì í sọ̀rẹ́ ẹ̀ àbá ń sọ adé tán fi ń jọba àgbésẹ́gbẹ́ kan a sọ̀rọ̀ nípa personality èmi àti ọ̀wọ́ adé ẹgbẹ́jọ ni wá age mate jọ ni wá àwọn kan tiẹ̀ sọ pé ó bù kọ́jú orí ẹ̀ ni pé kò tí ì tó 50 that means mo jù lọ there is nothing like official age kò sí nǹkan pè lọ́fficial age àwa ò kí ń parọ́ ọjọ́ orí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń béèrè wípé ṣé Mọ̀rúfù dẹ̀ ti tó 58 ṣá tó ti tó yẹ tó ń pè rẹ̀ bọ̀ kó o lè bá àbófò àwọn èèyàn kan kó o lè ju àwọn èèyàn kan lọ wọ́n mọ̀ bù kọ́jú orí ẹ̀ tó bá tiẹ̀ wá jẹ́ 58 gan who send you wọn ò bu wá nílé kan náà àdé ṣe tún ìsà ṣe méjì dandan ní kẹ́nì kó ju ẹnìkan lọ àwọn tá a jọ jẹ́ classmate gbogbo wa jura wa lọ majority wa náà bí lọ́dún kan náà àwọn kan kéré sí wa àwọn kan jù wa lọ bọ́ọ̀lù ṣe dálé ayé nìyẹn wọn lè bu wa lọ́jọ́ kan náà èmi àti ẹ̀hún sẹgbẹ́ olórí burúkú tó sọ pé òyìn sọ̀rẹ́ mi ó ń lọ̀rẹ́ tí mo kọ́kọ́ ní lamẹ́ríkà o ọ̀rọ̀ ọ̀tàn Ọ̀yọ́ yìí náà ló fa wàhálà láàrin wa tí mo fi block olórí burúkú arẹ dànù tí wèrè ẹ̀ fi bọ́ sórí social media ńgbà náà pé òun ló máa ń gbàṣẹ́ fún mi ọgbà jíngù méjì fún mi kọjá ń sinmi kọjá yóò sinmi ìkan 40,000 naira ìkan 30,000 naira olórí burúkú lòun ló ń gbàṣẹ́ fún mi ṣé wọ́n lọ ń bọ́ mi ọ̀bọ gédé jọ́kọ̀ olóyè bọ̀ pàbọ́pá ṣé wọ́n lọ bọ́ dàgbà olórí burúkú láti ìgbà tó ti wá gbéṣẹ́ fún mi mọ́ ní ìsinmi ìwà jẹun that was 2018 o 2020 mo block olórí burúkú ẹ̀ dànù mo máa ń pẹ́ táwọn bá fẹ́ ṣẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ lamẹ́ríkà àwọn ò gbé mi wá kí wá sọ̀rọ̀ nípa àṣà ó ti rí mi gẹ́gẹ́ bí ọmọ ìjẹbẹ̀rí sí jábì àyà tí máa fẹ́ lọ Amẹ́ríkà lọ́la mi wá lè lọ fúnra lára mi orí ẹ̀ ti burú dànù mọ́sọ̀tàn Ọ̀yọ́ àti Ifẹ̀ mo níta alàgbà láàrin Ọ̀ọ̀ni àtàláàfin pọ̀lọ́ ọ̀nẹ́nẹ́ lọ́wọ́ ní kémi ọlọ́ba ẹnìkan tí ń jẹ́ Lájí Abbas Ìbàdàn that was the first time tí máa gbórúkọ Lájí Abbas rí ní 2020 mo wá lọ bá research nípa Lájí Abbas mo rí pé ó kéré sí mi lọ́jọ́ orí mo àti sọ orí Mọ̀rúfù ìdàrú ni ó sì máa ní kí n lọ bẹ́ẹ̀ tó kéré sí mi kí n lọ tó bá tiẹ̀ sọ irú àwọn pòfẹ́sọ Fálọlá tó bá ní kí n lọ bárù wọn mo máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àwọn Akínwùmí Ìṣọ̀lá máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn pòfẹ́sọ Yẹmí Fáróǹbí máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn máa jókòó sílẹ̀ lẹ̀
wọ́n máa sọ̀rọ̀ màá máa wẹnu wọn màá máa kọ́gbọ́n wá ní kí n lọ bá ìrìkan tí ń jẹ́ Lájí Abbas who is Lájí Abbas ta ló sọ fún pé òun ló lè sọ̀tàn ta ló sọ fún pé òun ló mọ̀ tàn ta ló fi darí òpin tàn ṣe bí ọ̀wọ́ irin ní mú ní kabẹ́rẹ́ ná ọ̀wọ́ èèyàn ní mú ní fadẹ́tẹ̀ ìjọba ńgbà tí ta bá mọ̀ di ọ̀bá sí ni ta láàrin ta jẹ́ ta bá rí ṣe báwọn tó fi joyè ìgbà tí wọn ò rí wẹ̀ rí ẹnìkan níjọba nílò àwọn afọ́jú ṣe bí lọ́jẹ́ kan fi darí òpin tàn ní Ìbàdàn wọn tó fi rò pé òtí kó gbogbo ayé lérí kò sí ìtàn tó ń bá sọ nìkan lóòótọ́ ńlò oríjínà táláwọn tó kù ń pa lọ ni ọmọ ẹrú àwọn ọmọ Fúlàní kàwọn gan ni wọ́n wá sọra wọn di pàtàkì torí pé ọ̀dà Amẹ́ríkà ló dèrè wọ́n máa sọ pé ọlọ́pàá ló ń ṣe ìwọ́n tó ń ṣe security l'Amẹ́ríkà kò ní yọ kò ní yẹ̀ràn rẹ̀ tó bá yọ yẹ̀ lẹ́ni olórí burúkú atoko abalẹ́jọ́ ọmọ ìrankíran èmi lọ́wọ́ fẹ́ fi gba ohun lọ́ fẹ́ fi gbókò ikú tí ó pajá ní fàárẹ̀ mú àjọ nínú tán bí owó ni. ibo ṣe 50 ni ọdún mẹ́jọ lé go to 9 years mo gbà lọ́wọ́ ẹ̀ àṣẹgbẹ́ ẹsẹ̀ ni ẹ̀ sí wàá máa pè mí lọ́rẹ̀ abilé kẹrin mi ò ṣẹgbẹ́. abilé kẹrin rẹ̀ ń ta wá ló mọ̀kúrú ẹ̀ lọ́yọ̀ọ́ òun ló sìn ó kọ aṣọ rẹ̀ nílé aláró kí ni ń pàtì ẹ̀ ní society ta ló dámọ̀ abilé kẹrin ẹ̀ lọ́yọ̀ọ́ ó ti ń sátẹ̀lé mi as far back as 2018 you were following me here and there on Facebook on YouTube you were my fan big fan nígbà yẹn we do talk always èmi mo dá okó lẹ́yìn mi pé nonsense lélẹ̀ ọ̀pẹ́ ẹni yóò lọ́pọlọ kì í sẹ́ni tí mo lè relate mọ́ ìgbà yẹn ló ti yẹ kó mọ̀ wípé mi yìí bá àyàn sọ̀rọ̀ mi need friendship yeah I don't need your friendship abilé kẹrin ẹ tó jù mí lọ yẹ so ní bá mi bọ́yàwó mi sá so ní bá mi bá ọmọ mi so ló ń gbóúnjẹ fún mi kí ní pàtì ẹ̀ society iṣẹ́ wo ló ń ṣe so ṣe fi yan gan mú jáde ọwọ́ tí ò sunwọ̀n àbí agbádá làákìí sí gbé fọ́tò àbúrò rẹ̀ jáde bẹ́ẹ̀ bá dé jọ sòfò papọ̀ orí ẹ̀ burú dànù àwọn olórúkọ.